Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbà àdúrà bàbá wa àti ọlọ́run wa. Àwa dúpẹ́ agbẹ́yìnga fún àánú àtọ́jú rere tí a rí gbà láti dúró ọjọ́rú mìíràn nínú oṣù ìkẹsàn-án. A gbàdúrà wípé ìtẹ̀síwájú ìgbéga àlùyọ yóò rú wá fún wa lénìí ní orúkọ Jésù. Àti wípé gbogbo ohun tí ó rújú nínú ayé wa lẹ́yìn Olúwa yóò bá wa tan ìmọ́lẹ̀ sí, tí ẹ ò sì fún wa ní àṣeyọrí tí ó yè koro lórí wọn. Ọ̀rọ̀ tí a ò gbọ́ lẹ́ni yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ò jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Èní ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́rú ọjọ́ 24 oṣù kẹsàn-án. Ohun tí a ó gbéyẹ̀wò sọ wípé ohun tí o bá rí ni ìwọ yóò gbà. Ohun tí o bá rí ni ìwọ yóò gbà. Nígbà tí a mú àkọ́sórí wa nínú ìwé Genesis orí 13 ẹsẹ̀ 15. Ìwé Genesis orí 13 ẹsẹ̀ 15. Gbogbo ilẹ̀ tí orí nì ìwọ ni èmi yóò fi fún ọ àti fún irú àwọn ọmọ rẹ láéláé. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Númérì orí 13 ẹsẹ̀ 16 títí di ẹsẹ̀ 23. Ìwé Númérì orí 13 ẹsẹ̀ 16 títí di ẹsẹ̀ 23. Ṣùgbọ́n a ò ṣe pápápá nítorí àkókò wa. Wọ̀nyí ni orúkọ àwọn ọkùnrin náà tí Mósè rán láti lọ ṣe àmì ní ilẹ̀ náà. Mósè sì sọ Hóṣíà ọmọ Núnì ní Jóṣúà. Ẹ jẹ́ ká lọ sí ẹsẹ̀ 26. Wọ́n sì lọ, wọ́n sì tọ̀ Mósè wá àti Árónì àti gbogbo ìjọ àwọn ọmọ Ísírẹ́lì ní ijù Páránì ní Kédáṣì. Wọ́n sì mú ọ̀rọ̀ padà tọ̀ wọ́n wá àti gbogbo ìjọ. Wọ́n sì fi èso ilẹ̀ náà hàn wọ́n. Wọ́n sì rò fún wọn. Wọ́n wí pé, àwa dé ilẹ̀ náà o, níbi tí ìwọ gbé rán wa lọ. Nítòótọ́ ni ó sàn fún oyin, èyí sì ni èso rẹ̀. Ṣùgbọ́n alágbára ni àwọn ènìyàn tí ń gbé inú ilẹ̀ náà o. Ìlú olódi sì ni ìlú wọn. Wọ́n tóbi gidigidi àti pẹ̀lúpẹ̀lú àwárí àwọn ọmọ Ánákì níbẹ̀. Jẹ́ ká lọ sí ẹsẹ̀ 30. Kélébù sì pa wọ́n àwọn ènìyàn náà lẹ́nu mọ́ níwájú Mósè. Ó wí pé, ẹ jẹ́ kí a gòkè lọ lẹ́ẹ̀kan kí a sì gbà á, nítorí pé àwa lè ṣe é. Ṣùgbọ́n àwọn ọkùnrin tí ó bá gòkè lọ wí pé, àwa kò lè gòkè tọ̀ àwọn ènìyàn náà lọ, nítorí tí wọ́n lágbára jù wá lọ. Wọ́n sì mú ìyìn búburú ti ilẹ̀ náà wá, tí wọ́n ti ṣe àmì wá fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ilẹ̀ náà tí àwa là já láti ṣe àmì rẹ̀, ilẹ̀ tí mú àwọn ènìyàn rẹ̀ jẹ ni o. Ilẹ̀ tí mú àwọn ènìyàn rẹ̀ jẹ ni, àti gbogbo ènìyàn tí àwa rí nínú rẹ̀ jẹ́ ènìyàn tí ó sì gbọ̀nlẹ̀. Àti níbẹ̀ ni àwa gbé rí àwọn òmìrán, àwọn ọmọ Ánákì tí ó ti inú àwọn òmìrán wá. Àwa sì dàbí ẹlẹ́ǹgà ní ojú ara wa, bẹ́ẹ̀ ni àwa sì rí ní ojú wọn. Wọ̀nyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Ọlọ́run àti Ábúráhámù ni wọ́n ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ní alẹ́ ọjọ́ kan nínú ìwé Genesis orí 15 ẹsẹ̀ 1 dé 6. Tí Ábúráhámù ó rán Ọlọ́run létí pé ó kò tí ì fún mi ní àrólé o. Ní ìdáhùn, Ọlọ́run sọ fún un pé kí ó lọ sí ìta kí ó wò bóyá ó lè ka àwọn ìràwọ̀. Ó sì sọ fún un pé àwọn ọmọ rẹ̀ yóò pọ̀ bí ìràwọ̀ o. Ó lè máa wòye pé kí ló dé tí Ọlọ́run fi ní láti sọ fún Ábúráhámù pé kí ó lọ sí ìta kí ó sì wo àwọn ìràwọ̀. Kí ló dé tí kò sọ fún un pé irú ọmọ rẹ yóò pọ̀ bẹ́ẹ̀ tí kò ní ṣe é ṣe láti kà wọ́n. Mo gbàgbọ́ pé torí Ọlọ́run fẹ́ kí Ábúráhámù kí ó rí ohun tí yóò gbà ni. Bákan náà, inú Genesis orí 13 ẹsẹ̀ 14 dé 17. Ọlọ́run sọ fún Ábúráhámù, gbogbo ilẹ̀ tí orí nì yóò jẹ́ tìrẹ. Ó tún sọ pé, rìn kiri ní ibi tí o wà, rin ilẹ̀ náà já bí o bá ṣe lè rìn tó.
gbogbo rẹ̀ yóò sì jẹ́ tìrẹ. Ọlọ́run mọ̀ pé kí Ábúráhámù tó lè ní ilẹ̀, ó ní láti kọ́kọ́ ní ìran rẹ̀. Ní ipòkípò tí o bá bá ara rẹ, ohun tí o bá rí ni ohun tí ìwọ yóò gbà. Ní ètò ọrọ̀ ajé, níbi tí àwọn ènìyàn ti ń ṣe àròyé pé nǹkan le, tí o bá rí ìpọ́njú, ohun tí wàá gbà nìyẹn o. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, tí o bá sì rí ọ̀pọ̀ yanturu, ìwọ yóò rí ìrírí rẹ̀. Ní ìṣẹ̀lẹ̀ ibi tí àwọn dókítà sọ pé kò sí ìrètí mọ́ rárá o, tí ìwọ bá rí ìyè, ìwọ yóò ní ìyè. Ohun gbogbo tí o ní láti ṣe ni kí o lo ìgbàgbọ́ rẹ láti rìn korí kìkì ohun tí Jésù ń ṣèlérí fún ọ nìkan ṣoṣo. Ohun tí ìwọ yóò sì gbà náà nìyẹn. Nínú Bíbélì kíkà wa tòní, Mósè rán àwọn àmì 12 lọ wo ilẹ̀ Kénáánì wò, wọ́n sì padà dé pẹ̀lú àbọ̀. Nígbà tí Kélébù òun Jósẹ́fù tí wọ́n rí ara wọn pé àwọn lè gba ilẹ̀ náà o, àwọn àmì 10 tó kù wọ́n rí ara wọn gẹ́gẹ́ bí ẹ̀gà. Àwọn òmíràn àti ilẹ̀ tí ó ń gbé àwọn olùgbé rẹ̀ mì ni àwọn rí o. Ṣùgbọ́n Jóṣúà àti Kélébù rí agbára Ọlọ́run tó. Ṣùgbọ́n àwọn yòókù rí ara wọn gẹ́gẹ́ bí tata. Ní ìkẹyìn, gbogbo wọn gba ohun tí wọ́n rí o. Aginjù gbé àwọn àmì 10 mì o. Nígbà tí Jóṣúà àti Kélébù tí wọ́n dé inú ilẹ̀ náà tí wọ́n sì gbé bẹ̀. Ìwé Númérì orí 22 ẹsẹ̀ 11 dé 12. Olùfẹ́, kí ni o rí nínú ayé rẹ? Ìgbéyàwó tàbí iṣẹ́ tí o yàn láàyò? Ohunkóhun tí o bá ní ni ìwọ yóò gbà o. Tí o bá rí ìṣẹ́gun, ìwọ yóò rìn nínú ìṣẹ́gun náà. Ẹ̀wẹ̀, tí o bá rí ìjákulẹ̀, ìwọ yóò ní ìrírí rẹ̀. Ọlọ́run fẹ́ kí o ríran dáradára. Ọ̀nà kan ṣoṣo láti ṣe èyí ni kí o mọ ohun tí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Kí ni Ọlọ́run sọ nípa ilé rẹ, ọmọ rẹ, iṣẹ́ tí o yàn láàyò, ìlera àti ayé rẹ? Gba àwọn ìlérí rẹ̀ gbọ́ nípa rẹ̀, wọn yóò sì wá sí ìmúṣẹ nínú ayé rẹ. Kókó ọ̀rọ̀: ìṣẹ̀lẹ̀ yòówù kí ó yí ọ ká, dúró ti ohun tí Ọlọ́run ti ṣèlérí nínú ọ̀rọ̀ rẹ̀. Ìjà sọ pé bàbá mi, Ọlọ́run aláàánú, mo dúró lórí ọ̀rọ̀ rẹ o, mo sì gba ọ̀rọ̀ rẹ gbọ́. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó ṣe ayé ọkàn àti ara mi ní rere, àti ní pé kò sí ohun tí mo lè máa là kọjá. Agbára láti dúró lórí ọ̀rọ̀ rẹ, yọ̀ǹda rẹ̀ fún mi ní orúkọ Jésù. Bẹ́ẹ̀ ni yóò rí o. Jésù Olúwa wa, àmín. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Àdúpẹ́ tí ẹ̀ ń bá wa gbọ́ ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run yóò bùkún fún yín. Ó dàbọ̀.